Hello, àwọn ọmọ Nàìjíríà. A kú ìwòyí o, a kú àsìkò yìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. A ní ṣubú dànù, ebi ò dẹ̀ ní pa wá kú. Ọlọ́run á bá wa ṣẹ́ ogun tó wà ní Nàìjíríà yìí. Ogun ebi, ogun Sátánì àti Tinubu, Ọlọ́run á mú wa borí wọn lágbára Kristi. Nǹkan tí mo tiẹ̀ rí tó jẹ́ pé mo ní àrà mi ìrírí mà lélẹ́yìí o. Arórí ológbò látẹ̀. Kí Tinubu meditate, ṣé ó lóun fẹ́ pa Nàìjíríà, Ọlọ́run ò dẹ̀ ní fún un ṣe. Òun nìkan ló máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀, ara ẹ̀ nìkan ló máa ṣe o. Torí èmi ò ríru olórí eléyìí rí o. Nígbà tí Tinubu sọ pé Dangote ló tún rí sínsìn, tó ń dictate fún ọmọ ọlọ́mọ, tó tún help wa, tó fẹ́ help, at least tá bá tiẹ̀ rí ní refinery Nàìjíríà. Ta ni, ṣebí inú wa máa dùn, gbogbo nǹkan máa cheap. But a ríru eléyìí rí. Tinubu sọ fún Buhari àbí Dangote. Àfi Buhari náà. Torí gbogbo wọn náà jọ ba Nàìjíríà jẹ́. Dangote ẹni ẹlẹ́ni, ó lóun fẹ́ ṣe refinery. Tinubu ti fẹ́ rí sí ẹni ẹlẹ́ni o. Wọ́n ní the rich also cry. Ó tún lọ rí sí ẹni ẹlẹ́ni. Ṣèbí òun náà lówó tiẹ̀. Torí ìyàwó ẹ̀ ń sọ fún gbogbo Nàìjíríà ńjọ́ yẹn pé àwọn ti lówó tiwọn. Kí làwọn fowó tiwọn ṣe ní Nàìjíríà? Ilé iṣẹ́ wo ni Tinubu dálẹ̀ tó gba àwọn èèyàn sí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tajà? Àbí kó tiẹ̀ gbé ọjà jáde. Bó tiẹ̀ jẹ́ tọ́rọ́ kọ́bọ̀ á tiẹ̀ máa rà. Irú ilé iṣẹ́ ó dẹ̀ rẹ́ni ẹlẹ́ni tó dẹ̀ fẹ́ gbé ilé iṣẹ́ epo jáde. Tinubu ní lá kò sáyè. Tó bá tiẹ̀ fẹ́ tà gidi gan, òun gbọdọ̀ mọ̀ ọ́n pa ẹ̀. Ṣé ìjọba ló fún lówó ni àbí gbogbo owó tó lọ ń yá ní country lọ ní country lọ? Ṣé Dangote ló rán iṣẹ́ pé kó lọ yáwó àbí Dangote ló fowó yẹn ló fún lówó pé kó fi lọ máa ṣe, kó fi lọ ṣe business. Tó fi di pé tó bá ṣe epo yẹn tán, òun lòun máa dictate fún. Òun ló máa sọ price tó máa tà. Ṣé rí pé èṣù láàlú ni Tinubu yìí? Èṣù burúkú ayérayé. Tó bá jẹ́ òun ni Ọlọ́run ní Sátánì rán wá sí ilé ayé yìí láti wá bá Nàìjíríà jẹ́. Ẹlẹ́rù ló máa gbẹ́rù ẹ̀, òun àti Sátánì. Òun àti Sátánì wọ́n máa forí wọn gbégbèkúgbè. Ìgbé burúkú tó fẹ́ gbé ní Nàìjíríà yìí. Ọlọ́run ò ní fún wọn láyè. Lágbára Ọlọ́run. Kò lè fún Tinubu láyè o. Because gbogbo pọ̀pọ̀ ṣìṣe Tinubu ti ń pọ̀ jù. Gbogbo làálàkókò fẹ̀fẹ̀ Tinubu ti pọ̀ jù Nàìjíríà o. Ẹ jọ̀wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. Ọlọ́run á kó gbogbo wa yọ. Ẹ wo gbogbo àwọn ọmọ yẹn tó ń ṣe protest pẹ̀lú gbogbo wàhálà tó ń fi ebi para wọn, tó ń fi gbogbo ìyà tó ń fi jẹra wọn. Still, Tinubu lòun ò ní gbà. Kó má gbà. Ọlọ́run mọ bó ṣe máa ṣiṣẹ́. Torí Ọlọ́run wa ò dẹ́ni tí ò lè mú. Kó máa ṣe lọ. Ó ti lérè òun bọ̀ kankan láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Tinubu, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Tinubu gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àwọn wòlíì pariwo, olóòní gbọ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run pariwo, olóòní gbọ́. Àfi tinú ẹ̀ nìkan. Wọ́n ní ẹni tó bá wí tó bá warùnkì. So, ó máa parun lójijì. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Kì í ṣe ọ̀rọ̀ wíwé èèyàn kan. Èpè tán tí ẹ ń ṣẹ́ fún gan ó ti ju gbogbo yẹn lọ. Tinubu, do needful. Eléyìí ò ń ṣayé. Gbogbo ìtẹ́ ń ṣe yìí ò ń ṣayé. Ẹ dẹ̀ fẹ́ máa epo refinery kò sí Nàìjíríà. Wọ́n ní ìwọ ṣe tiẹ̀. Ó ṣe tiẹ̀. Ọlọ́run ló mọ ibi tó gbé tiẹ̀ sí. Abálájọ. Ìgbà tí wọ́n launch refinery bọ̀bọ́ yìí, ìyẹn Dangote. Ǹjẹ́ rí Tinubu ń bẹ̀? Àṣé inú ń bì. Ìgbà tí ó fẹ́ nǹkan rere fún Nàìjíríà, àpẹẹrẹ náà kọ́ là ń wò yìí. Kò wá o. Tinubu ò dé bẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ó kú díẹ̀ kó dé bẹ̀. Gbogbo ìgbà yẹn ni ó ṣe pọ̀pọ̀ ṣìṣe kíni. Lọ treat ara ẹ̀ nílùú òyìnbó irọ́ dẹ̀ ni. Gbogbo ẹ̀. Kìkì irọ́. Ẹ wo bó ṣe sọ pé òun sick. Nígbà tó bọ́ sórí àṣẹ ó pretend. Egungun ẹ̀ lè wà ní. Ọlọ́run á bá a ṣẹ́ ogun. Ogun tí
tí Tinubu fẹ́ gbé wá sí ilẹ̀ ayé yìí, sí Nàìjíríà yìí, Ọlọ́run máa bá a ṣe ní àṣẹ wọ̀. A máa rí tiwa ṣe, a rí tiwa ṣe. Àwọn kan á ní ó ti bàjẹ́ náà ni, èmi bọ́n ṣe bàjẹ́ kó tó dé bẹ́ẹ̀ náà ni. Ṣé gbogbo àwọn náà ń sọ irú ìsọkúsọ yìí? Ṣé bí ìnira ṣe wà ní Nàìjíríà? Ṣé bó ṣe wà yẹn ni nígbà tí even ẹni tó fi síbẹ̀ gan, ṣé bí ìyẹn ṣe Nàìjíríà báṣubàṣu nìyẹn? Ogun yìí ò le tó yìí tí Tinubu fẹ́ sọ Nàìjíríà di ayé ogun. Ogun kan tẹ́ni ẹlẹ́ni bá gbọ́jà lé Tinubu ní òun gbọ́ irú ayé kí ayé, irú ayé famílétè ń tutọ́ tí Tinubu ń ṣe. Ọlọ́run á máa mú bàbá yìí jọkọ̀. Ọlọ́run òun ló ti darúgbó kalẹ̀. Enjoyment wo ni irú bàbá arúgbó yìí tó ń enjoy ní Nàìjíríà yìí? Ṣé oúnjẹ tẹ́nìkan ò jẹ rí ni tàbí tó ń sè rí náà ń sè fún sìn? Appetite, bàbá ṣé ó ní appetite tó fi ń jẹun? Àbí nǹkan rèmérèmérèmérè tó yẹ kó àwọn olówó mélòó ló lè ṣe nínú ẹ̀? Tó fi jẹ́ pé ṣe ni bàbá yìí tó pètepèrò pé ìkà ló ń fẹ́ fi wọ̀nba ilé ayé tó yẹ ayé ẹ̀ ṣe. Bàbá tó yẹ kó máa gbàdúrà bí ìjọba ọ̀run, bóun ṣe máa wọ ìjọba ọ̀run. Àṣé ó ń dáná ìjọba èṣù lẹ̀. Ó ń dáná ọ̀run àpáàdì lẹ̀ fún rẹ̀. Bàbá yìí, nǹkan tá rí là ń sọ. Bàbá tó bá change, àì kí ìbínú Ọlọ́run dé bá ẹ. Ìbínú Ọlọ́run bọ̀ fún aláìgbọràn. Bàbá Tinubu, a fọlọ́run bẹ̀ yín. Tó bá wùn yín kẹ́ change, tó bá wùn yín kẹ́ má change. Èrè Ọlọ́run ń bọ̀ kankan láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ ọwọ́ yín ò dá. Iṣẹ́ ọwọ́ yín burú jáì. Ọlọ́run máa gbà wá o. Ọlọ́run ṣàánú wa lọ́wọ́ bàbá Tinubu. Bàbá Tinubu ẹ yá tètè mójú kúrò nínú ọjà ẹni ẹlẹ́ni. Gbogbo wa ń gbà tá gbọ́ pé Buhari àbí Dangote ó fẹ́ ṣe ilé epo, inú wa bẹ̀rẹ̀ sí ní dùn. Abálájọ, wọ́n ló tún lọ bá pé òun ò fẹ́ pé àwọn ọmọ Nàìjíríà òun ò gbọdọ̀ lọ rajà lọ́wọ́ ẹ̀. Kò sẹ́ni tó gbọdọ̀ lọ bẹ̀ lọ rajà. Kí n tiẹ̀? Èmi á dé bẹ̀ máa rajà. Tó bá dẹ̀ sọ pé ò ní ta crude oil, ṣé ìwọ ló ní crude oil? Àwọn ẹni bí ẹni, àwọn èèyàn ńlá tó ti ní crude oil, gbogbo èèyàn ló lè rà. Tó bá wọn, ó lè bó ṣe ṣónú tó bó ṣe burú tó lè sọ pé òun ò ní ta crude oil fún bàbá yẹn, fún Dangote. Torí Dangote ti ń sọ pé tí àwọn ọmọ Nàìjíríà ò bá bá òun ra epo, òun á dẹ̀ máa export ẹ̀ sí ìlú òyìnbó. Èbí nǹkan tó máa pay ẹni ẹlẹ́ni nìyẹn. Ṣùgbọ́n tó bá ṣe ẹ̀mí báyìí tó tà fún wa, ṣèbí kí Nàìjíríà lè rọ̀ wá lọ́rùn. Kẹ́ mọ̀ pé bàbá Tinubu èṣù láàlú ni. Ọlọ́run ti jù lọ. Ọlọ́run dẹ̀ máa ṣẹ́gun ẹ̀. Lágbára Kristi, Ọlọ́run á ṣẹ́gun. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣeun. Tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ọlọ́run á dúró tì wá. Ebi ò ní pa wá o. Ebi ò tí ẹ ní pa torí ọmọ Ọlọ́run ni wá. Àwọn náà wọ́n máa jẹ. Wọ́n rò pé àwọn ń jẹ. Wọ́n ẹlẹ́yà. Wọ́n ń jẹ ìyà. Wọ́n ń jẹ ogun sínú ayé wọn. Wọ́n ń jẹ ìpè sínú ayé wọn. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share, ẹ bá mi like. Lórúkọ Jésù, Ọlọ́run á dúró tì wá in Jesus name. Amen. Thank you.